olú ìlàró ní ìpínlẹ̀ Ògùn tó wà ní agbègbè Yewa ìyún kábíyèsí ọba Kẹ́hìndé Olúgbénlé bàbá ti di olórí àti alága fún gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn báyìí o tó sì jẹ́ wípé fún ọdún díẹ̀ sásìkò yìí ọba Kẹ́hìndé Olúgbénlé ni yóò jẹ́ alága àti olórí fún gbogbo ọba tó wà ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọjọ́ 11 oṣù kẹfà tá a wà yìí òní gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ìní ó kéde bàbá náà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn tó sì fòǹtẹ̀lù kódà tó jẹ́ pé nínú ọ́fíìsì gómìnà tó wà lágbègbè Òkè Mọ́sàn ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn iná ti fòǹtẹ̀lù ọba Kẹ́hìndé Olúgbénlé ẹ ó sì rántí pé àṣà tí wọ́n ń lò ní ìpínlẹ̀ Ògùn ni pé láti máa gbé ìgbìmọ̀ lọ́balọ́ba náà yan alága ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n máa ń pín láàrin àwọn ọba mẹ́rin tó tóbi jù ní ìpínlẹ̀ Ògùn ni ìyún Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú, Àkárìgbò ti ilẹ̀ Rẹ́mọ àti Olú ti Ìlàró. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n máa ń pín ọba náà yípo láàrin ara wọn. Báláké bá ṣe tiẹ̀ wọn yóò gbé f'Àwùjalẹ̀, b'Àwùjalẹ̀ bá ṣe tiẹ̀ wọn yóò gbé f'Àkárìgbò, b'Àkárìgbò bá parí tiẹ̀ wọn yóò gbé fún Olú Ìlàró. Ní báyìí lẹ́yìn tí ọba Babátúndé Àjàyí ẹ̀yìn Àkárìgbò Rẹ́mọ tó parí sáà tiẹ̀ ni wọ́n gbé fún ọba Kẹ́hìndé Olúgbénlé tó jẹ́ Olú Ìlàró báyìí tó sì jẹ́ pé inú ọjọ́ Tuesday ni bàbá náà ló bẹ̀rẹ̀ ìṣèjọba ẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ọba Kẹ́hìndé Olúgbénlé ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ìyún àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ló kan sára sí gómìnà Dàpọ̀ Abíọ́dún fún àtìlẹ́yìn tó ń ṣe fún gbogbo àwọn orí adé. Ó wá jẹ́ kó dìímọ̀ pé lásìkò tòun o àwọn yóò máa ṣàtìlẹ́yìn fún ìjọba láti mú ìdàgbàsókè ńlá bá gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn àti láti jẹ́ kí ìjọba kó ṣàṣeyọrí tó sì ní láàrin àwọn ọba ìpínlẹ̀ Ògùn náà òun yóò tún sa apá àti agbára láti rí i pé ìṣọ̀kan ó wà láàrin àwọn táwọn sì jọ ń ṣàṣepọ̀ láti mú àlàáfíà bá àwọn ọmọ ìlú àwọn lọ́kọ̀ọ̀kan èjèèjì.